Tí ènìyàn bá wáyé mọ́yà tàbí nítorí ọjọ́ ìgbéǹde, gbogbo ìyànjú rẹ̀ nítorí ayé. Bóyá la tí ẹ mọ̀ pé ìkan lára ohun tí Ọlọ́run Allah kò fẹ́ràn nìyí. Ọ̀pọ̀ ènìyàn lóde lónìí tí wọ́n bá ṣe ìsìn Ọlọ́run, ohun àkọ́kọ́ tí wọ́n máa rò ní èrè àti àǹfààní tí wọ́n yóò jẹ. Tí wọ́n bá ṣe ìtọrẹ àánú, ìgbàlérò wọn kì í ṣe torí ọjọ́ ìgbéǹde, kì í ṣe láti pa iná jahannama. Ṣé o mọ̀ iná jahannama kò ṣeé pa àfi pẹ̀lú ìtọrẹ àánú? Ìgbà mìíràn tí ènìyàn bá ṣe ìtọrẹ àánú, ọ̀pọ̀ ìgbà ní láti gbé ìgbéga bá ọrọ̀ ajé wọn ni. Lóbìnrin àti lọ́kùnrin, àṣìṣe ni eléyìí. Mo ní láti sọ fún yín wípé Ọlọ́run kì í ṣe ọlá fún ni láyé yìí nítorí ìjọsìn rẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ fún ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kí Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Tí Ọlọ́run bá ṣe ọlá gẹ́gẹ́ bí ìjọsìn, ohun àkọ́kọ́ ni wípé kò ní sí òjíṣẹ́ tí yóò tó ṣe, kò sì ní sí òjíṣẹ́ tí yóò tọrọ àgbè. Ṣùgbọ́n معظم أصحابتي فقراء. níwọ̀nba ìgbà tí ọ̀pọ̀ òjíṣẹ́ tòṣì, tí ìjọsìn wọn sì ju tiwa lọ, kí ló dé tí wọ́n tòṣì, tí ìjọsìn wọn sì pé yékéyéké? Ìyẹn jẹ́ ẹ̀rí wípé Ọlọ́run Allah kì í ṣe ọlá fún ènìyàn nítorí ìjọsìn. Ẹ̀kejì, tí Ọlọ́run yóò bá ṣe ọlá nítorí ìjọsìn, àwọn aláìnígbàgbọ́ kì yóò ní ọlá tí wọ́n ní. Àwọn aláìnígbàgbọ́ tí kì í ṣe ìjọsìn lálẹ́ àti tí wọ́n kì í sì lọ sí ìjọsìn alájọṣe, abẹ́ afárá ló yẹ kí wọ́n máa gbé. Kí ló dé tí àwọn aláìnígbàgbọ́ wá pọ̀? Wọ́n ní owó jù wá lọ, wọ́n ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ jù wá lọ, wọ́n ní kẹ̀kẹ́ jù wá lọ, wọ́n á máa gun bàálù káàkiri. Àwa náà a máa gun bàálù ṣùgbọ́n pọ́kú lówó ẹ̀, a sì tún san owó ẹrù. Ká ní ọlá a máa jẹ́ tẹni nítorí ìjọsìn, àwọn ló yẹ kí ó tòṣì jù, ṣùgbọ́n wọ́n lọ́lá jù wá lọ. Ẹ̀rí nìyí wípé Ọlọ́run kì í fúnni lọ́lá láyé yìí nítorí ìjọsìn, ṣùgbọ́n látàrí ìkọ̀sílẹ̀ kò wáyé.